A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìjọba àpapọ̀ sọ lánàá wípé àwọn ti ṣe ìdápadà ètò ìgbáyégbádùn ará ìlú. Wọ́n ní ètò yìí yóò pèsè sísan owó fún 180 mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè 75 million Nigerians fún 50 mílíọ̀nù ìdílé láti fi ṣe àdínkù sí ìṣòro ará ìlú pàápàá jùlọ àwọn aláìlágbára. Wọ́n ní àwọn mọ̀ọ́mọ̀ fi ìfowóránṣẹ́ yìí pamọ́ láti lè dènà jìbìtì. Mínísítà fún ìṣúná àti alábòójútó ọrọ̀ ajé Wálé Ẹdùn ni yóò ṣe ìkéde yìí níbi ìsọdimímọ̀ àwọn mínísítà láti fi sààmì ayẹyẹ ọdún kìíní ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ní ìlú Àbújá. Ọjọ́ 12 oṣù kìíní ni Tinubu gbégi dí gbogbo ètò láti iléeṣẹ́ ìjọba lábẹ́ ìṣàkóso National Social Investment Program Agency NSIPA fún ọ̀sẹ̀ 6 gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti fi ṣe àtúpalẹ̀ ìwádìí ẹ̀sùn ìwà àṣemáṣe láti NSIPA. Bákan náà ni ààrẹ jáwé gbélé-ẹ̀ fún mínísítà fún ìgbáyégbádùn ará ìlú Betta Edu ní ọjọ́ 8 oṣù kìíní. Ìgbésẹ̀ ìjọba yìí ni ó kó bá ètò ìdásí ìfowóránṣẹ́ ìpèsè oúnjẹ fún àwọn akẹ́kọ̀ọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọjọ́ 13 oṣù kẹta ni ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ké sí ìjọba àpapọ̀ kí ó padà sẹ́nu ètò ìgbáyégbádùn ará ìlú. Fún ìsọjí ètò ọ̀hún ni Tinubu ṣe bu ọwọ́ lu ìdásílẹ̀ àkànṣe ìgbìmọ̀ ààrẹ tí Edu darí láti ṣe àyẹ̀wò ètò tí ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú òfin tí ó dè é. Nígbà tí ó ń sọ̀rọ̀, Edu ní ọmọ orílẹ̀-èdè ń tẹ̀síwájú láti máa kérora ọ̀wọ́n gógó oúnjẹ àti ohun èlò tí àyọkúrò ìrànwọ́ epo pa kún. Ó ní àìsí oúnjẹ jẹ́ ìṣòro kan gbòógì tó ń lọ lágbàáyé. 30 nínú 100 ipa ni èyí kó láàrin ọmọ orílẹ̀-èdè, kò sì yọ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Ìdí nìyí tí àwọn fi ń gbé ìgbésẹ̀ ètò ìdásí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Kánò lánàá lẹ́yìn àṣẹ ilé-ẹjọ́ méjì tó wáyé látàrí fàákájà ipò Emir láàrin Muhammadu Sanusi kejì àti Aminu Ado Bayero tí wọ́n ní kí ó lọ rọ́kúnlé. Bí adájọ́ S. Amobeda láti ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kánò ṣe pàṣẹ fún ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun pẹ̀lú kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Hussaini Gumẹ kí wọ́n rí i dájú wípé gbogbo ẹ̀tọ́ tí ó tọ́ sí Ado Bayero ni wọ́n fún un. Náà ni adájọ́ Amina Aliyu láti ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kánò náà ṣe ìdáwọ́kọ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti iléeṣẹ́ ológun kí wọ́n má dá lábàá àti yọ Muhammadu Sanusi kejì nípò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá padà sí láàfin. Láàrin rògbòdìyàn yìí ni Bayero ṣẹnugbálágún sí àṣẹ ilé-ẹjọ́ gíga tí ó pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ọjọ́ Ajé kí wọ́n lé e kúrò ní ààfin kékeré tí ó faraṣoko sí ní ìlú Nasarawa. Ṣùgbọ́n kàkà kí wọ́n lé e kúrò nínú ààfin kékeré yìí, níṣe ni àwọn ọlọ́pàá àti ológun mọ odi ààbò yí i ká sí ààfin. Ìrọ̀lẹ́ ọjọ́ yìí kan náà ni rògbòdìyàn ọ̀hún gbọ̀nà àrà yọ bí adájọ́ Aliyu ṣe ìdáwọ́kọ̀ fún ọlọ́pàá kí wọ́n má lé Sanusi láàfin. Níbi ìpẹ̀jọ́ tí Emir àti àwọn afọbajẹ 4 pè sí ilé-ẹjọ́ ni adájọ́ ti pa àṣẹ yìí. Nígbà tí ó ń fèsì, agbẹnusọ fún ìjọba gidi tí í ṣe olùdásílẹ̀ Women Arise Joy Odumakin rọ ìjọba kí wọ́n mú àlàáfíà lọ́kùnkúndùn láì fi ti òṣèlú ṣe. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba pàápàá jùlọ ìjọba àpapọ̀ gbọ́dọ̀ jẹ́ kí òye rẹ̀ yé wọn wípé ìgbé ayé àlàáfíà àwọn ará ìpínlẹ̀ Kánò ni ó ṣe pàtàkì jùlọ sí ìjà oyè tí ó ní ti òṣèlú nínú. Gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìjà yìí gbọ́dọ̀ mọ̀ wípé àwọn nílò láti tẹ̀lé àṣẹ òfin kí wọ́n sì fi ààyè gba ilé-ẹjọ́ nínú ìdájọ́ bí ó ti tọ́, kí àwọn agbófinró má fi ààyè gba ẹnikẹ́ni tàbí olóṣèlú láti fi wọ́n ṣe pàṣán nítorí ààbò aráàlú ni ó ṣe kókó jùlọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Oríṣiríṣi àhesọ ti bẹ́ sílẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ lórí ipò tí orílẹ̀-èdè wà tí ààrẹ Bọ́lá Tinubu sọ lówùúrọ̀ òní ní ilé ìgbìmọ̀
Lánàá ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ yóò bá àwọn kan sọ̀rọ̀ ní ilé ìgbìmọ̀ lónìí. Ó ní ààrẹ kò ní bá gbogbo ọmọ orílẹ̀-èdè sọ̀rọ̀ lónìí lórí ọdún kan rẹ̀ lórí àlééfà. Ọ̀nànúgà ní lára ìsààmì ayẹyẹ ọdún kan Tinubu ni láti ṣe ìṣíde yàrá ìkàwé ilé ìgbìmọ̀ National Assembly Library and Resource Centre tí orúkọ rẹ̀ ti yí padà sí Bọ́lá Ahmed Tinubu Building. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde aṣinilọ́kàn tí olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ Àjùrò Ngelale gbé jáde ni ó ti sọ wípé kì í ṣe òótọ́ wípé Tinubu fẹ́ bá ilé ìgbìmọ̀ sọ̀rọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Akwa Ibom Umo Eno ti ṣe àfihàn wípé àwọn ìlú kan lọ́wọ́ nínú ìwà ìjínigbé tó ń lọ ní agbègbè. Àìpẹ́ yìí ni oríṣiríṣi ìwà ìjínigbé gbòde kan pàápàá jùlọ ní agbègbè Oro níbi tí wọ́n ti jí adájọ́ ilé-ẹjọ́ gíga àti ọba kan gbé. Níbi ìjíròrò pẹ̀lú àwọn akọ̀ròyìn láti fi sààmì ayẹyẹ ọdún kan lórí oyè lálẹ́ àná ní Banquet Hall ilé ìjọba ní ìlú Uyo ni gómìnà ti sọ wípé àwọn agbófinró ti tú àṣírí àwọn ibi kọ́lọ́fín láìpẹ́ láì jìnnà ọwọ́ á tó gbogbo wọn. Bí ó tilẹ̀ jẹ́ wípé Eno kò dárúkọ àwọn agbègbè yìí, ó ní ó ṣeni láàánú wípé àwọn kan ń rí ìwà ìjínigbé gẹ́gẹ́ bí iṣẹ́ tó lówó lórí. Bí ó ti rọ àwọn òbí kí wọ́n mójútó àwọn ọmọ wọn nítorí láìpẹ́ ọwọ́ á kàn wọ́n. Ìjọba kò ní lajú sílẹ̀ kí irúfẹ́ ìwà bẹ́ẹ̀ tẹ̀síwájú. Bákan náà ni gómìnà fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí ẹ̀sùn ìwà ìjínigbé tí ọwọ́ ìjọba kò bá gbogbo àwọn afurasí tí wọ́n lọ́wọ́ nínú rẹ̀. Ó wá sọ àsọdájú wípé ìgbésẹ̀ ti wà láti mú gbogbo àwọn oníwà ajínigbé tàbí ọ̀daràn mìíràn balẹ̀ láàrin ìpínlẹ̀. Nígbà tí ó ń fèsì lórí bí oúnjẹ ṣe gbówó lórí, ó ní kì í ṣe ẹ̀tọ́ ìjọba láti fi agídí mú owó oúnjẹ wálẹ̀ nítorí àwọn kọ́ ni wọ́n bá oníṣòwò rà á lọ́jà, ṣùgbọ́n kí ìjọba pèsè ààyè ìrọ̀rùn fún ará ìlú láti lè pèsè oúnjẹ àti ohun èlò tí ó ṣeé fọkàn tẹ̀. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé láti lè mú oúnjẹ pọ̀ láwùjọ ni òun ṣe kéde ọjọ́ Ẹtì Kínní àti Ìkẹta nínú oṣù gẹ́gẹ́ bí ọjọ́ iṣẹ́ ọ̀gbìn kí àwọn òṣìṣẹ́ ìjọba náà lè ríbi lọ oko kí àlékún lè bá iṣẹ́ ọ̀gbìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lónìí ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá yọ̀ǹda ààrẹ ẹgbẹ́ Miyetti Allah Alhaji Bello Bódèjọ tí wọ́n fi ẹ̀sùn ìwà dàlúrú kàn láti iléeṣẹ́ agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ Attorney General of the Federation AGF. Adájọ́ Inyang Ekwo níbi ìgbẹ́jọ́ tí kò gba àkókò rárá ni agbẹjọ́rò fún AGF ti pè fún ìyọ̀ǹda ẹ̀sùn oníkókó mẹ́ta tí wọ́n fi kan Bódèjọ. Ó ní adarí AGF ti pa á láṣẹ fún òun láti jọ̀wọ́ ẹ̀sùn tí wọ́n fi kan afẹ̀sùnkàn fún àǹfààní ìdájọ́. Agbẹjọ́rò fún afẹ̀sùnkàn àgbà amòfin Ahmed Raji kò ṣe lòdì sí ìgbésẹ̀ yìí bí ó ṣe dúpẹ́ lọ́wọ́ àgbà amòfin Lateef Fagbemi fún oore ńlá yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.